A kú ojúmọ́, a kú kó lè dá, Ọlọ́run yóò bá wa ṣe òwò ayé wa láṣẹ wọlé. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí tí ṣe ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n nínú oṣù keje ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbẹ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn à ń bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè wa Nàìjíríà, olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ẹbọra òwò lánàá ti ṣe ọjọ́ ajé òun bàbá òun ti ju àdó ọ̀rọ̀ kan sílẹ̀ èyí tó dún gbàmù tó tabara adé tabara oko, pàápàá jù gbogbo àwọn olóṣèlú tó jẹ́ olórí tó dipò kankan mú ní orílẹ̀-èdè Nàìjíríà ń lọ̀rọ̀ ń tabà nínú ọ̀rọ̀ tí Olúṣẹ́gun Ọbásanjọ́ tó jẹ́ ààrẹ tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè yìí tó sọ ò. Gẹ́gẹ́ bí ààrẹ tẹ́lẹ̀ rí ọ̀hún, Ọbásanjọ́ ti sọ ọ̀rọ̀ náà lánàá níbi ìfilọ́lẹ̀ ìwé kan èyí tí wọ́n kó jáde bí ọmọ tuntun ò. Ẹni Ọbásanjọ́ ti sọ wípé àwọn olórí ní orílẹ̀-èdè yìí wọ́n ti kùnà láti ní òye ọjọ́ iwájú láti mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè Nàìjíríà, bí ìgbà tó jẹ́ wípé ọpọlọ ìmọ̀ òye láti mú ìgbà ọ̀tun bá orílẹ̀-èdè yìí ó ti yoro ní ọ̀rọ̀ tí Olúṣẹ́gun Ọbásanjọ́ tó sọ ò sí àwọn olórí orílẹ̀-èdè yìí èyí tó dipò mú lọ́wọ́ lásìkò tá a wà yìí. Ọbásanjọ́ tó sọ̀rọ̀ náà níbi eléyìí tó ti ń sọ ọ̀rọ̀ eléyìí tí wọ́n fún un ní àyè kan láti sọ ìrírí rẹ̀ àti òye rẹ̀ níbi ìfilọ́lẹ̀ ìwé ọ̀kan eléyìí tí ẹni tó ti fìgbà kan jẹ́ alákòóso fún ọ̀rọ̀ iṣẹ́, òwò àti ìdásílẹ̀ okòòwò ní orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́lẹ̀ tó tún ti fìgbà kan jẹ́ alákòóso fún ètò ìṣúná owó ní orílẹ̀-èdè náà tẹ́lẹ̀ rí, Olúṣẹ́gun Àgàgà nínú ìwé rẹ̀ kan tó kọ èyí tí Ọbásanjọ́ pẹ̀lú àwọn ènìyàn jàǹkànjàǹkàn tó wà níbi ìfilọ́lẹ̀ àkójáde ìwé ọ̀hún bí ọmọ tuntun. Nínú ọ̀rọ̀ náà, ẹni tó jẹ́ aṣojú fún ààrẹ orílẹ̀-èdè yìí lọ́wọ́ báyìí fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu, èyí tó ṣojú fún Tinubu níbi ìkójáde ìwé náà, òun náà lẹ́ni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó ní orílẹ̀-èdè wa Nàìjíríà, eyín ọ̀gbẹ́ni Ọláwálé Ẹ̀dùn ò. Níbẹ̀ wọ́n ti péjúpéjẹ̀, ṣùgbọ́n Ọbásanjọ́ ò ní òun wòye ò wípé àwọn olórí orílẹ̀-èdè yìí wọ́n kùnà fún ìlọsíwájú àti mú ìgbà ọ̀tun àti àyípadà rere bá orílẹ̀-èdè Nàìjíríà látàrí pé wọn ò ní àfojúsùn rere ọjọ́ ọ̀la. Pẹ̀lú bó ṣe jẹ́ wípé inú ìrora ní ọ̀pọ̀lọpọ̀ ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wà lọ́wọ́ báyìí látàrí ẹ̀kún owó orí epo èyí tí wọ́n kéde yíyọ rẹ̀ tí wọ́n sì ti yọ ò. Bẹ́ẹ̀ bá gbàgbé, ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu ló kéde yíyọ ẹ̀kún owó orí epo òun subsidy ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí, níbi tí wọ́n ti búra fún ààrẹ Tinubu nílùú Àbújá ò. Èyí ní báyìí ò, ẹ̀kún owó orí epo ọ̀hún tí wọ́n yọ èyí tó fà á kí jálá tí wọ́n ń ta epo bẹtiróòlù ní orílẹ̀-èdè yìí kó gbéra lọ sí ẹgbẹ̀ta náírà ó lé báyìí, èyí tó nira fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti rà, pàápàá jù àwọn oníṣẹ́ ọwọ́ èyí tó jẹ́ wípé wọ́n ń lo ẹ̀rọ tí ń pèsè iná èyí ń jẹnẹrétọ̀ tí ó sì sí iná mọ̀nàmọ́ná èyí tí ó bùn iná wá fún wọn láti fi ṣiṣẹ́ òòjọ́ wọn, tó jẹ́ wípé epo bẹtiróòlù ni wọ́n yóò rà láti dà sínú ẹ̀rọ amúnáwá jẹnẹrétọ̀ wọn. Ní báyìí, ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ NLC, ẹgbẹ́ àwọn olùdókòwò TUC àti àgbáríjọpọ̀ àwọn ẹgbẹ́ olùkọ́ni àti òṣìṣẹ́ nílẹ̀ ẹ̀kọ́ gíga fáfitì ní orílẹ̀-èdè wa Nàìjíríà ASUU àti gbogbo àwọn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ iṣẹ́ àti okòwò lórílẹ̀-èdè yìí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ jáde báyìí ò, pàápàá jù ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà àti àwọn TUC tí wọ́n ní ìwọ́de ńlá kan bọ̀ ò. Ní báyìí àwọn yóò bá ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ ìjàkadì lójúnà láti lè ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ fún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Bákan náà ni ẹgbẹ́ àwọn olùdókòwò ní orílẹ̀-èdè yìí làwọn bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ tí àwọn gómìnà ìpínlẹ̀ gbogbo
tí wọ́n fẹ́ gbé lójúnà láti pèsè ohun atura fún àwọn olùgbé ìpínlẹ̀ tí wọ́n ní ìgbésẹ̀ ọ̀hún ìgbésẹ̀ àlùwàlá olóńgbò èyí tó jẹ́ pé ọgbọ́n àti kẹrànjẹ ni o wọ́n ní ta ni ò mọ̀ ká fi ẹran sẹ́nu kó di àbátì wọ́n ní ọ̀rọ̀ ọ̀hún tí àwọn gómìnà tí wọ́n sọ yìí wọ́n fẹ́ fi kó owó sí àpò ara wọn ni wọ́n ní èyí tí wọ́n bá fi sọ wípé àwọn yóò pèsè ohun atura fún àwọn orílẹ̀-èdè kí wọ́n kúkú fi owó ọ̀hún kún owó oṣù àwọn òṣìṣẹ́ kí wọ́n sì ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ èyí tí ó kárí ilé kárí oko fún gbogbo àwọn mẹ̀kúnnù jákèjádò láwọn ìpínlẹ̀ wọn gbogbo tí ọwọ́ yóò sì kàn wọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà ọ̀rọ̀ ọ̀hún tẹni tó jẹ́ olùdámọ̀ràn ẹni tó jẹ́ igbákejì olùrànlọ́wọ́ pàtàkì sí akọ̀wé ẹgbẹ́ òṣìṣẹ́ NLC ní orílẹ̀-èdè yìí ọ̀gbẹ́ni Chris Onyeka òun ló sọ̀rọ̀ ọ̀hún tó ní láìpẹ́ láìjìnà ìwọ́de alágbàyanu tí ó milẹ̀ tìtìtì yóò tó fẹjú kẹ̀kẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà láti fi ẹ̀hónú hàn sí ìjọba àpapọ̀ àti àwọn ìjọba ìpínlẹ̀ lórí owó oṣù àwọn àtòhun tó tọ́ láti ṣe fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn tí wọ́n fi ọ̀kadà alùpùpù ṣe ọrọ̀ ajé jẹun ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti fárígá báyìí pẹ̀lú ìwọ́de ìfẹ̀hónúhàn eléyìí tí wọ́n ṣe o pẹ̀lú bí wọ́n ṣe fi kún owó tíkẹ́ẹ̀tì èyí tí wọ́n yóò máa já ní ojoojúmọ́ báyìí pẹ̀lú ọgọ́rùn-ún náírà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí wọ́n ní ẹgbẹ̀ta náírà eyín 600 naira ní owó tíkẹ́ẹ̀tì èyí tí wọ́n já fún wọn lójoojúmọ́ látọwọ́ àwọn ẹgbẹ́ eléyìí tí wọ́n ṣe kò kárí àti ìṣàkóso ọ̀rọ̀ ọ̀kadà alùpùpù tó fi mọ́ kẹ̀kẹ́ márúwá ẹlẹ́sẹ̀ mẹ́ta ní ìpínlẹ̀ Ògùn ṣùgbọ́n o wọ́n ní lánàá tí í ṣe ọjọ́ ajé o ni wọ́n tún dédé gbé ìkànyọ̀ pẹ̀lú tíkẹ́ẹ̀tì kan eléyìí tó jẹ́ ọlọ́gọ́rùn-ún náírà tí wọ́n fi kún ti ẹgbẹ̀ta náírà tí wọ́n ń já o tí gbogbo rẹ̀ fi jẹ́ 700 naira tí wọ́n máa já ní ojoojúmọ́ lórí tíkẹ́ẹ̀tì èyí tí àwọn ọlọ́kadà ọ̀hún fi ẹ̀hónú hàn wípé pẹ̀lú bí epo ṣe wọ́n yìí gbogbo ẹ̀yà eléyìí tó ń bẹ lára ọ̀kadà tí àwọn fi ń ṣiṣẹ́ náà ló ti gbówó lórí o tó sì jẹ́ pé nínú rẹ̀ làwọn yóò jẹ ọmọ yóò jẹ ìyàwó àwọn náà yóò tọ́jú ẹbí nínú owó ọ̀hún wípé owó tí àwọn sì ń pa lójúmọ́ kò dàbí ti tẹ́lẹ̀ mọ́ látàrí wípé epo bẹtiróòlù ti gbé ọ̀pọ̀lọpọ̀ owó ọ̀hún lọ ni wọ́n ní àwọn tí wọ́n tún jẹ́ àwọn ẹgbẹ́ ọ̀hún tó jẹ́ union àwọn tún gbé tuntun yọ wọ́n ní àwọn ò ní gbà o má foko mi dá ọ̀nà ọjọ́ kan báyìí ńlẹ̀yàn kọ gbogbo àwọn tí wọ́n fi ọ̀kadà ṣiṣẹ́ ní agbègbè Ìbàfò Màgbòrò Àṣeéṣe àti Arépò àwọn ni wọ́n ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lánàá o tí wọ́n ní àwọn ò ní gbọ́ o àwọn ò ní gbà àwọn ò sì ní tẹ́wọ́ gba tíkẹ́ẹ̀tì ọ̀hún ti ọgọ́rùn-ún náírà èyí tí wọ́n fi kún tíkẹ́ẹ̀tì èyí tí àwọn yóò máa já ní ojúmọ́ wípé kí wọ́n dá kinní ọ̀hún padà wọ́n sì wòye ọ̀rọ̀ náà lásìkò tí ọ̀kan nínú àwọn tí wọ́n ń wa ọ̀kadà ọ̀hún tó bá aṣojú kọ̀ròyìn iléeṣẹ́ wa sọ̀rọ̀ ó ní àwọn ìgbìmọ̀ mẹ́ta èyí tó kóra wọn jọ èyí tí wọ́n para wọn pọ̀ tí wọ́n sì jẹ́ ọ̀kan ṣoṣo lábẹ́ ọ̀mbrẹ́là àwọn ẹgbẹ́ union yìí pẹ̀lú àwọn kan tí wọ́n rò pé wọ́n jẹ́ àwọn ọmọ agbèrò ọmọ ìta ni wọ́n lẹ̀dí àpò pọ̀ láti gbèrú ìgbésẹ̀ yìí láti máa lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí lọ́wọ́ lọ́wọ́ gbà lọ́nà tí ò bófin mu àwọn ò sì nígbà ìpè kí ìjọba ìpínlẹ̀ Ògùn kó bá wọn dá sí ọ̀rọ̀ náà. arábìnrin kan rèé Mọ̀dínà Fáníyì lánàá ti ṣe ọjọ́ ajé o ọjọ́ Monday òun ni wọ́n ti wọ́ tuurutu báyìí bí ewúrẹ́ alágídí lọ sílé ẹjọ́ májísírèètì èyí tó kalẹ̀ sí Yábà ní ìpínlẹ̀ Èkó fún ẹ̀sùn wípé ó gbà á lérò ó sì gbìyànjú ṣùgbọ́n Ọlọ́run ò gbà fún un láti jí ọmọ tuntun ìkókó ọmọ jòjòló láti jí gbé o nínú ilé ìwòsàn kan èyí tó wà ní Ìjàyè Òjòkòrò ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí wọ́n ti sọ ò arábìnrin ọ̀hún ẹni ọdún mọ́kàndínláàádọ́ta 49 years eléyìí tí wọ́n ti mú báyìí tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó tí wọ́n ti fi ọwọ́ òfin mú ni wọ́n tarí lọ sílé ẹjọ́ ò májísírèètì tó wà ní Yábà ní ìpínlẹ̀ Èkó lánàá nígbàtí olùpẹ̀jọ́ èyí tó rojọ́ tako arábìnrin Mọ̀dínà Fáníyì nílé ẹjọ́ èyí Thomas Nurudeen tó ṣe lálàyé o onílé ìwòsàn Ahmadiyya èyí tó wà ní Ìjàyè Òjòkòrò ní ìpínlẹ̀ Èkó ńlárábìnrin Mọ̀dínà Fáníyì ló ti hùwà ibi náà láti jí ọmọ tuntun jòjòló ìkókó jí gbé lásìkò tí ìyá ọmọ tuntun ọ̀hún tó ń sùn lójú oorun ṣùgbọ́n tí àṣírí rẹ̀ tó tú wọ́n ní ọjọ́ 22 nínú oṣù kẹfà ọdún tá a wà yìí òun ló hùwà ibi ọ̀hún ṣùgbọ́n tí ọwọ́ pálábá rẹ̀ tó sége ẹni tó jẹ́ adájọ́ ilé ẹjọ́ májísírèètì náà eyín ọ̀gbẹ́ni Patrick Nwaka
òun ló korò ojú sí òsì ìgbésẹ̀ tí arábìnrin Fáníyì tó wù yìí tó sì ní yóò san owó ìtanràn ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà 100,000 naira pẹ̀lú àwọn onídùúró méjì tó ní dèdè owó ọ̀hún nínú àpò àpamọ́ wọn tí wọ́n sì san owó orí fún ọdún mẹ́ta gbáko fún ìpínlẹ̀ Èkó tí wọ́n sì jẹ́ olùgbé ìpínlẹ̀ Èkó. Ní báyìí adájọ́ Patrick ló wá sún ẹjọ́ náà sí ọjọ́ kìíní nínú oṣù kẹsàn-án ọdún tá a wà yìí láti tún ẹjọ́ ọ̀hún gbọ́. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òṣèré orí ìtàgé sinimá àgbéléwò tẹ́lédè Yorùbá arábìnrin ní ọkùnrin obìnrin gbọ́ngbọ́n bí ọkùnrin lórí ìdúró Ẹniọlá Badmus òun mà ló ti sọ wípé ó ní òun ò ní gbọ́ òun ò ní gbà bí ẹnikẹ́ni bá bẹ ohun tóun ó ṣe lòun ó ṣe wípé òun ó rí dájú wípé òun fi ọwọ́ òfin mú arábìnrin kan èyí tó lọ sí orí ayélujára TikTok láti lọ ba arábìnrin Ẹniọlá Badmus jẹ́ níbẹ̀. eyín Gbo Okoye ni wọ́n ní lórí TikTok rẹ̀ ó sọ di mímọ̀ wípé Ẹniọlá Badmus owó nàbì ń lóyàn láàyò tó sì ń gbé àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ fún àwọn olóṣèlú tí wọ́n ṣe ìranù èyí tó jẹ́ wípé ọ̀rọ̀ ọ̀hún ó jẹ́ nǹkan tó ba àbùkù tó sì ta àbùkù bá Ẹniọlá Badmus wípé ohun tóun ò ṣe ni arábìnrin Okoye ló ń parọ́ rẹ̀ mọ́ òun ó ní ní báyìí fún ẹ̀sùn ìbanijẹ́ ní àwùjọ ó ní òun ni òun ó fi ọwọ́ òfin rẹ̀ lòun ó fi mú Gbo Okoye báyìí tóun ó sì rí dájú pé ilé ẹjọ́ ó dá sí ọ̀rọ̀ ọ̀hún bó ti tọ́ àti bó ti yẹ. tó ẹ̀yin ará ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ fún tòní títí lójúmọ́ ọ̀la tẹ́ máa láǹfààní láti gbọ́ tún ròyìn míì. Mo gbà á ládùúrà wípé ojú tí ẹ fi ń wò wá ò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wá ò ní di. Fúnmi Adénúgà lẹnu tó mú ròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ire àtayọ̀ la ó fi pàdé. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.